àwọn ọmọ Odùduwà mo fẹ́ ká fara balẹ̀ ká jọ wo fídíò eléyìí torí nígbà tá à ń pariwo pé tí bàbá wa Tinubu kí wọ́n bá wa yọ okùn lọ́rùn Sunday Igboho ṣá tá à ń pariwo pé kí wọ́n bá wa fi bàbá wa Sunday Adéyẹmọ kalẹ̀ ẹ wò bóyá àwàdà ni ẹ wò bóyá kò yẹ ká sọ bẹ́ẹ̀ ni fídíò tó fẹ́ play fún wa yìí mo fẹ́ kí a jọ fara balẹ̀ kí a jọ fi tara wa gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ohun tó ṣẹlẹ̀ lórí fídíò gangan mo fẹ́ ká fara balẹ̀ kí a jọ fi tara wa gbọ́ mo wá bẹ̀ yín ni mo wá rọ̀ yín ni ẹ bá mi pín fídíò yìí kó lọ dáadáa a ti gbọ́ àwọn tí ń pààyàn tí wọ́n ń fi ẹ̀mí èèyàn ṣòfò ní Katsina ìjọba Nàìjíríà ìjọba Tinubu ó fẹ́ sọ̀rọ̀ nípa peace deal ó fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀ peace deal ni o ẹgbẹ́ tó bá wọn ṣàdéhùn yẹn tán tẹ́ pé wọ́n padà kó wọn padà sínú àwọn sọ́jà ni gẹ́gẹ́ bí Muhammadu Buhari ti ṣe fún àwọn Boko àwọn tó repent irú ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ yìí o àwọn sì ń sọ pé tí bàbá wa Sunday Adéyẹmọ kí Jagaban Olódòdẹ ọba wa tú ọkùn lọ́rùn wọn wọn ò tí ì dá wa lóhùn o Ìgbòho ṣà kìí ṣe kírímìnà ọkọ̀ payán o ọ̀fàdíyà o àti àgbọ̀ àwọn tó pààyàn ní o tí wọ́n pààyàn àìmọye èèyàn tí wọ́n ti pa àìmọye èèyàn tí wọ́n ti pa àwọn ni wọ́n fẹ́ sáyìn peace accord deal fún yìí o ẹ jáwọ́ fídíò náà inú wọn bẹ́wọ̀ mi lọ ẹ ń bá wa ká lọ. All right, so the news says, Justin, Nigeria's wanted bandit kingpin accepts peace deal in Katsina. A notorious bandit leader, Ishaya Kwashem Garwa, who was declared wanted by the defense headquarters, was among the top bandits who reportedly accept a peace deal in Katsina State. If you want to know how crazy this news is, first of all, go and check the dictionary or use your phone to Google peace deal. President Bola Ahmed Tinubu have failed this country. That in your government, you are making peace with terrorists that goes into different villages, commit atrocities, buy people, carry women, do forceful entry on them, buy them, breed, they go to breed children, they get baby factory. All these women go born, they'll keep the children, use them as, they'll put them inside their terrorist army. This country is pretty much surrounded. And instead of you to catch one, use one to make example to scare these people away, what are you doing? You give him a peace deal. What do you think will happen when you start giving them peace deal? Because this is not the first time. You give him peace deal tomorrow. Do you know what you're encouraging? You're going to encourage the next set of people to also go into terrorism. Because they know, say, oh yes, this government is weak. Do you know what a peace deal means? It means, say, when I don't fight them, when I don't fear, when I don't chicken out. It means, say, when I don't chicken out, bro. We which day? Governor Zamfara Abibi State, come out. Talk say, ain't nowhere all these bandits, all these terrorists, they. But federal government need to do something first. It was indirectly saying, I am lost. They are buying my people. I need help. Because these people have some form of people that is protecting them from the higher places. Bro, Nigeria is doomed. President Bola Ahmed Tinubu don't fail. It's like you have failed us when it comes to security. On all levels. What am I talking about security? Which one is security? They know the sugarcoat them. On all levels. On all levels. This is the height of it. I beg, when are people giving Nnamdi Kanu a peace deal? Because I mean, up till now, I don't even know what he did. But I just know, say, when I put him. No, I won't say I don't know what the problem is. You say, okay, treasonable offense. It was encouraging crime. It was encouraging terrorism and all. Especially where they encourage, different from Wupai. This one where they give him a peace deal. But the one where you claim, say, he do treasonable offense. You don't give him a peace deal. So why is the man there? What's really going on in Nigeria, bro? That terrorists are being encouraged with a peace deal? So meaning say tomorrow now, Bello Truji, for all the atrocities where Bello Truji they cause. Bello Truji, as we speak now, he gets soldiers for bush. These people don't take over the north.
They terrorize the full north. They'll go into different villages, pack women, go. The Northerners are suffering in the hands of these people. They don't have peace. So tomorrow now you give him a peace deal? Because I already heard that they'll not send one imam, go inside bush, may go follow Bello through the talk. So in all of this, you give them a peace deal. So how about the justice for the people that their rights were stepped on? How about the people where they don't buy? How about all of this? So all these people will just go like that, no justice for them. And now this kind of country, when I see get mad, they encourage people, may they live in. I am somebody that has so much hope in Nigeria, but the way where they go, so I'll soon be part of the people that will advise you that if you have an opportunity, leave the country. Because this country, every day it keeps failing. Every day by day, Nigeria, they fail. Which part of Nigeria? The only place where really they safe now for Nigeria, now Abuja and Lagos. There's no parts where all these guys never invade. There's no parts where they never invade. Benue, nothing happened. They see the buy for Benue. Just still on still. Guess what? No, wait. Mark this video. Mark today's date. December time, they're going to knock people for Jos. Because that's around that kind of time that they attack. They'll chop people for Jos. They're going to knock people for Jos. A lot of states around that period, that festive period, they will declare people. And in all of this, if you catch person, you go give them a peace deal. President Bola Ahmed Tinubu, you have failed. You have failed. And to be very honest, if you still continue as president for this country in 2027, then I don't know. I said I wasn't going to talk about politics, but bro, it only reached like this. For how long are we going to continue like this? For how long? For how long? It's almost as if even him, President Bola Ahmed Tinubu, it be like even himself they fear. It be like saying himself they tired because he can't talk. They'll come, they'll tell them, Nigeria is no longer owing the IMF, but you are owing other people. You are robbing Peter to give Paul. That's what you people are doing, robbing Peter to give Paul. You are still owing, you are all in debt. You are in debt. People are putting money every day. When I clear one home off for the other side. But let's come back to insecurity. As I talk like this, I think just go now me they kidnap me. Yes. Don't go find me. Next one I'll just see the story. That's how crazy it is. May God help us. This country, the way they go, now all of us go learn and we go learn the hard way. Don't play. Mo lérò pé gbogbo ohun tí mo play lẹ gbọ́. Ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ dáadáa. Ẹ gbọ́ gbogbo àlàyé tí ẹni tó sọ̀rọ̀ yìí tó ṣe. Tí ẹ ti rí ìgbésẹ̀ táwọn ìjọba bàbá Tinubu fẹ́ gbé lórí àwọn tí ń pa wá, tí wọ́n ń jí wá gbé. Àwọn tí ń pa wá tí wọ́n ń jí wá gbé, ẹ wo ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí wọn. Wọ́n fẹ́ mú wọn o. Wọ́n fẹ́ bá wọn ṣe peace accord deal. Abẹ́rẹ́ wọ́n ti fẹ́ ṣe deal lórí ẹ̀. Nígbà tó bá make peace tán, wọ́n bá wọn sọ̀rọ̀ pé ẹ má pa àwọn èèyàn mọ́, ẹ má já àwọn èèyàn gbé mọ́. Wọ́n tún wá bá wọn ṣe deal lórí. Abẹ́rẹ́ ibi tá a ti bá wa nìyẹn o. Kí ló wá dé tí wọ́n ti tú okùn lọ́rùn bàbá wa Sunday Igboho Òòṣà? Gbogbo láti mọ̀ pé Igboho Òòṣà kì í ṣe apààyàn, kò pààyàn rí, òjìyàngbé rí. Ìkàn pariwo pé ẹ fi àwọn ìran òun lọ́rùn sílẹ̀. Ẹ̀yin pípù yìí ẹ má pa ìran òun mọ́. Ẹ má jí ìran òun gbé mọ́. Ẹ fi ìran òun lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ kí àwọn bàbá òun orí oko dá. Ẹ jẹ́ kí àwọn ìyá tòun orí oko dá. Ariwo tí bàbá Ìgbòho tí wọ́n ń pa nìyẹn o. Tí Muhammadu Buhari Fúlàní tó fi lébẹ̀lì wọn àṣẹ wanted, tó fi gbé ẹsẹ̀ lé àkáǹtì wọn. Ẹ wá wo àwọn tí ń pààyàn tí wọ́n ń jíyàn gbé. Ẹ wo ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí wọn. Wọn ò mú wọn ò lé wọn kí o. Ṣé nígbà tí wọ́n lè bá wọn ṣe mítìnì, ṣé tó wá fẹ́ mú ogun wọn, ṣé wọn ò ní mú ogun wọn? Àwọn tí ń pààyàn ni o. Àwọn tí ń jíyàn gbé ni o. Ṣé ẹ ti rí ohun táwọn sọ pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì ní? Ẹ má jẹ́ kí wọ́n pa wá fún wa mọ́.
kò sí movement kankan ìlọsọ́yọ̀ kan nínú Nàìjíríà akẹ́ǹtàn àwa jẹ ni àwọn ọmọ kóòtù òjì ni ká jí lójú oorun wa káàdì ìjàfẹ́tọ̀ wa wọ́n ti fi ẹ̀tọ́ wa wọ́n ti fi dùn wá tipẹ́tipẹ́ wọ́n ti fi ẹ̀tọ́ wa wọ́n ti fi dùn wá tipẹ́tipẹ́ ẹ̀yin náà wo adúwà láti bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ṣe fún wa Nàìjíríà ẹ wo nǹkan tó ń fi san fún wọn àwọn tó jìyà tí ò ṣe wàhálà tí wọ́n ṣe àwọn ni wọ́n ń gbádùn wọn Nàìjíríà àwọn tó wá ṣe wàhálà tí wọ́n jà fún wa Nàìjíríà kan tí wọ́n láwọn ìbò kò lù ẹ wo ìwà burúkú tí àwọn pípì wù fún wọn wọ́n tí wọ́n mọ́lé wọn ò jẹ́ kó fẹ̀dẹ̀ wọ́n lòrò wọn ò wà wọn múnú wọn dùn ọjọ́ kan ṣoṣo nínú wa Nàìjíríà yẹn tí wọ́n tó filẹ̀ fi ṣàṣọ́bọ̀ wa ẹ wo Fẹlá Kútì Aníkúlápó Kútì ẹ wo àwọn àtiwọ́rọ̀ tó pàtó ìwàhálà tó ṣe lórí ìwàhálà yìí náà ni wọ́n já ìyẹ́ ẹ̀bọ̀ lórí ọ́fíìsì ẹ̀ orí ìwàhálà wà Nàìjíríà náà lòun náà kúlé lórí ẹ wo bàbá wa Gani Fáwẹ̀mí ẹ wo adúwà látàwọn náà ṣe àwọn Odùduwà nìyẹn ni mo sọ yẹn o ẹ wo adúwà láti wọn ṣe síbẹ̀síbẹ̀ ó yẹ ká jí lójú oorun wa ni ó yẹ ká jí lójú oorun wa ká mọ̀ pé Nàìjíríà kò lè mú nǹkan gidi wá fún wa ká jí lójú oorun àwọn tó jí tí wọ́n ń pariwo àwọn tí lẹ́gbẹ́ wọ́n ń jẹnu wá Nàìjíríà tí wọ́n fẹ́ kí ìran ọmọ Odùduwà kú lábẹ́ ẹrú lábẹ́ Nàìjíríà àwọn tó wá ń takò àwọn tó jí tí wọ́n lọ pé ìyà tá à ń jẹ Nàìjíríà yìí ó ti pọ̀ jù ayé láti kó ń bẹ̀ wọ́n tó wá ń takò wọ́n abẹ́ẹ̀rí bí tá a ti bá wa nìyẹn o bí tá a ti bá wa nìyẹn gbogbo àwọn tí bá dìde pé àwọn fẹ́ jà fún wọn wọ́n fẹ́ jà fún Odùduwà òun ni wá Nàìjíríà máa ń condemn òun ni wọ́n máa ń pa ẹ wo gbogbo àwọn tí mo ti dákọ̀ yìí ẹ wọ́n gbogbo àwọn tí mo ti dákọ̀ yìí ìwé ẹlẹ́nu mo fẹ́ sí bàbá wa Sunday Igboho ṣá ẹlẹ́dàá wọn ló kó wọn yọ ẹlẹ́dàá wọn ló kó wọn yọ àmọ́ òun pípò tí wọ́n ń pààyàn yìí tí wọ́n ń jáwé èèyàn gbé yìí àgàtí wọ́n lọ àtáàkì wọn kọ́ lọ pa wọ́n bá wọn dúnàdúrà àbí wọ́n Nàìjíríà yóò bá wọn dúnàdúrà yóò fi wọ́n lẹ̀ lálàáfíà kò ní fọwọ́ kàn wọ́n ẹ̀sìn fún Nàìjíríà ọ̀dà ṣé Nàìjíríà ọ̀dà báwọn ṣé wà Nàìjíríà ni wọ́n báwọn ṣé wà Nàìjíríà ni wọ́n báwọn àbá ń tanra wa àbá ń pa fún wa ẹbẹ́ ìka pa fún wa mọ́ àsìkò Odùduwà ọ̀la wà yìí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ká jí lóra wà yìí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè àsìkò tó yẹ ká jí la wà yìí ẹ má yẹ kí wọ́n fi iná tán wọ́n fi ẹ̀kọ́ tán fún wa mọ́ jáde sọ́rí ẹ má yẹ kí wọ́n fi ẹ̀kọ́ tán fún wa mọ́ ẹ jẹ́ ká èdè wékọ̀ ká mọ tá à ń ṣe ká sì mọ ibi tá à ń lọ gbogbo àwọn ọmọ wa ti jápa tán òṣèlú tó fẹ́ dónú wa Nàìjíríà mọ́ tó yẹ pé Nàìjíríà ọ̀dà náà ni gbogbo àwọn ọmọ wa tó yẹ kí wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ wọ́n ti di yahoo yahoo àwọn òbí wa wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ wọ́n ti dolóso abẹ́ẹ̀rí àwọn ọmọ Nàìjíríà ọ̀dà Nàìjíríà kò bẹ́tà kò lè bẹ́tà kò lè bẹ́tà àwọn ọmọ kóòtù òjì ní ká sùkù wa tó le kájàfẹ́tọ̀ wa ẹ̀yin náà wo fídíò tí mo play fún wa tán yìí ẹ wo adó ọ̀tẹ́ni tó sọ̀rọ̀ ẹ wo adó tó sọ ẹ wo ọkọ̀ tó pè bàbá Tinubu ẹ̀yin náà ẹ wo ọkọ̀ tó pè bàbá Tinubu ẹ wo ọkọ̀ tó sọ ìjọba bàbá Tinubu òun làfi sọ bàbá wa Tinubu náà ẹ tètè wá kan sí Nàìjíríà kó tó pẹ́ jù ẹ tètè pín Nàìjíríà àwọn bíbù wọn fẹ́ bàjọba yín jẹ́ ni tẹ́bà mọ̀ wọn tó gbàjọba yín jẹ́ nǹkan táwa náà fẹ́ ẹ ṣe fáwa náà láti bí oṣù mélòó kan àti pàwọn ìgbẹ́ ẹ bá wa tú okùn lọ́rùn Ìgbòho ṣá tó jẹ́ ti dà wá ẹ dá wa lóhùn náà ẹ bá wa tú okùn lọ́rùn wọn ẹ bá wa gbé ẹsẹ̀ kú lórí àkáǹtì wọn Ìgbòho ṣá pààyàn ń ṣe kírímínà àwọn tó ń pààyàn mọ̀ wọ́n ẹ bá wọn tó ń pààyàn tó ń jíyàn gbé náà ẹ bá wọn ṣe ẹ bá wọn dúnàdúrà ẹ ẹ fẹ́ ṣe Peter kọ̀ fún yìí ọmọ yín tó wà pààyàn tí ò jiyàn gbé tó yẹ kẹ́ ẹ ti yọ ǹdẹ kẹ́ ẹ ti tókùn lọ́wọ́ ẹ tipẹ́tipẹ́
ẹlẹ́nu gèsè lẹ́lẹ́bẹ̀ wanted ìjọba Buhari ni nígbà tí wọ́n á débẹ̀ tẹ́ tó jọ ọmọ kóòtù òjìye ni tó jẹ́ pé Ìgbòho ṣàìdá ń pariwo yìí ìjà Yorùbá ló ń jà kò jà fún ààrẹ nìkan ìjà ọgbọmọ kóòtù òjìye ló ń jà tẹ́lẹ̀ sí mọ̀ ṣé ẹ sọmọ Yorùbá mọ́ ni bàbá Tinubu ṣé ẹ sọmọ kóòtù òjìye mọ́ ni tó wá dé tẹ̀lé tókùn lọ́hùn wọn kí ó tẹ̀lé tókùn lọ́hùn wọn kí ó tẹ̀lé yọ wọ́n tẹ̀lé kú lórí wọn kí ló dẹ̀ lè gbé ẹsẹ̀ kú lórí àkáǹtì gbogbo àkáǹtì wọn bàbá Tinubu èdè bá wa ṣe nǹkan tá à ń fẹ́ nǹkan tá à ń fẹ́ èdè bá wa ṣe sáwọn bàbá tí mo lọ bá ṣé mo tí bàbá yín sọ̀rọ̀ ni gbogbo àwọn bàtà tí bàbá ìbò lọ kí ní àfihàn ṣé mo tí àwọn òní bàbá yín sọ̀rọ̀ ni bàbá òní ọ̀rẹ́ fífẹ̀ Ọ̀jájá the second kábíyèsí bàbá ṣé mo tí bàbá yín ni bàbá Tinubu ṣé mo tí bàbá yín ni bàbá wa ọba Francis Olúgbọ́n tí wọ́n tí wà bá yín ni tí wọ́n tí wà bá yín sọ̀rọ̀ ni mo ní ọmọ inú ní kí ní bẹ̀rẹ̀ kábílẹ̀ ní sọ́bẹ̀rẹ̀ mi ọmọ yìí ni gbòó ń ṣe ọmọ yìí ni wọ́n ń ṣe ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n èso ọ̀daràn ẹ̀yin náà kò wọ́n jagi ní gbé wọn ò fàdíyà kí ló wá dé tẹ́ẹ̀lì owó tẹ́ẹ̀tì kó lórí wọn kí ló wá dé tẹ́ẹ̀lì yọ ẹsẹ̀ kó lórí àkáǹtì wọn tí ìjọba Buhari tì tẹ́ ẹ bá ṣe yẹn fún wa ní owó dùn ohun tá a fẹ́ nìyẹn àwọn tó ń pààyàn ní ìsìn tó ń jíyàn gbé tẹ́ ẹ bá wọn dúnàdúrà ní ìsìn àwọn pààyàn ní o àwọn tó yẹ kẹ́ mú nìyẹn o àwọn tó yẹ kẹ́ lébẹ̀rù wọn tẹ̀dì nìyẹn kì í ṣe Ìgbòho ṣá o àwọn tó ń pààyàn yìí tí wọ́n jíyàn gbé yìí tẹ́ ẹ bá wọn ṣe Peter Akọ́dìd fún yìí àwọn gangan lẹ́ẹ̀kẹ́ mú àwọn gangan lẹ́ẹ̀kẹ́ lébẹ̀lì as a wanted kì í ṣe Ìgbòho ṣá kì í ṣe bá Ìgbòho ṣá òun là fi ń pariwo fún yín ẹ wò àwọn fọ́tò tí wọ́n ya àwọn tí èsè ìjọba tí wọ́n ṣe mí ní oṣù sójà àwọn oṣù ọlọ́pàá ẹ wò bó ti tó ọta àbọ̀ sí sáyà ẹ wò ẹ sì rí wọn ẹ sì wò wọn ràn àwọn ọ̀ràn wọn ọdẹ àwọn Buhari yóò ní Fúlàní Haúsá wọ́n ti lọ bá wọn níbi tí wọ́n wà wọ́n ti bá wọn ṣe mítìn wọ́n bá wọn dúnàdúrà abẹ́rẹ́ ibi tá a bára wa dé lórí Nàìjíríà yìí ẹ wá ní eku Nàìjíríà òkè bí eku ẹ wá ní Nàìjíríà òkè bí ẹyẹ lórí ìwà táwọn wì ìwà burúkú táwọn wì ẹ wá ní àwọn ọmọ èèyàn Nàìjíríà fò bí ọmọ ènìyàn lórí ìwà burúkú táwọn wì lórí ìwà ìkà táwọn wì à ń fárí apá kan à ń dábàá kan sí ìran tí ó ṣẹ̀ àdéhùn ni wọ́n ṣẹ̀ ìran tí wọ́n ṣẹ̀ gẹ́gẹ́ òun làwọn dáríjì wá ìtòrí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí wà tí ọ̀dà ìwà ìbàjẹ́ yìí owó ayé wọn ló wà àwọn là ń dáríjì àwọn là lè támpà pẹ̀lú àwọn là lè fọwọ́ kàn àmọ́ ìran tí ó gbé wa wọ́n dá wọn èwú wà tí ọ̀dà láwùjọ àwọn gẹ́gẹ́ wà ní èèyàn burúkú kí ló dé ẹ wá sọ pé Nàìjíríà lọ iwájú ẹ wá sọ pé Nàìjíríà lọ iwájú pẹ̀lú ìwà burúkú tó wù fáwọn èèyàn yìí Nàìjíríà ò lè lọ wájú láéláé pẹ̀lú ìwà tó ń wù ó lọ wájú ìdẹ́gun tí wọ́n yàn jẹ tán wọ́n ti fi mọ àyàn pé àyàn jẹ kò sí nǹkan tó fẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ wá Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n yàn jẹ báyìí wọ́n ti fi hàn wọ́n mọ̀ bùwà burúkú báyìí wọ́n ti fi hàn bùwà burúkú làwọn wù kò sí nǹkan tó fẹ́ ṣe òótọ́ sì ni kò sí nǹkan tó fẹ́ ṣe lóòótọ́ sílùú wa nìyẹn sí ìlú tó yẹ kí èèmọ̀ fi proud nìyẹn ẹni mi Nàìjíríà proud mọ́ tó Nàìjíríà ti tó tì wá kò mórí wa wú mọ́ kì í sì ìlú tó yẹ fi proud mọ́ kí ló wá dé táwọn ọmọ Odùduwà ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ kóòtù òjíire àwọn ọmọ Yorùbá táàní jí táàní wékọ̀ lójú oorun wa táàní fìmọ̀ ṣọ̀kan ká sọ pé àṣẹ wá Nàìjíríà mọ́ ó tó jẹ́ kódà gbogbo ẹni tẹ́ ń pariwo ìsọ́sọ́rì gan kò lè work
tí wọ́n jẹ fún wa ní ìsọ́sọ́rì gan kò lè wọ́ ẹ̀jẹ̀ ó jẹ fún wa gan ṣé òní láti bẹ̀rẹ̀ ìsọ́sọ́rì ni ibi táyì àwọn kan ò ti wọnú nìyẹn gbogbo ẹ̀dẹ̀ pa owó ìsọ́sọ́rì ṣé òní láti pa owó ìsọ́sọ́rì ẹ wo àtọ́jú tó ti pa owó ìsọ́sọ́rì ìjẹ́ wọ́n fi lé wọn lọ́bí ìjẹ́ wọ́n fún wọn bí lóòótọ́ Tinubu lè gbé ìyẹ̀wò ó lè fẹ́ ṣe ìjẹ́ bá nǹkan táwọn lọ́kàn gbé Tinubu ó ṣe ìjẹ́ Tinubu lè ṣe sá pẹ̀lú bí ṣe ń lọ yìí tó lè ṣe tó bá ṣe yóò dáa nínú àwọn náà tún ṣe àmọ́ kí wọ́n ṣe ló dáa kì í ṣe ẹnìkan la fẹ́ tó bá fọ́ sí Yorùbá nation kó jẹ́ kó ní káyọ̀ ọmọ lọ́nà ẹ̀gẹ́ ní ọba dáa jù kó jẹ́ kó ní káyọ̀ ọmọ lọ́nà ọba dáa jù ètò ààbò tó mẹ́rin nílẹ̀ Yorùbá kí wọ́n lè bá aṣọ òun náà ètò ààbò mẹ́rin kí wọ́n lè bá aṣọ yẹn náà nǹkan pọ̀ tó yẹ kó ń ṣe fún wa bọ́ọ̀tà wa tí wọ́n tì láti bíi 12 years àbí 10 years nísìn kó bọ́ wá sí àbí 9 years kó bọ́ wá sí náà tó jẹ́ ó wọ̀lú tó kà àwọn ọmọ ìlú ọ̀balẹ̀ àwọn nǹkan tó yẹ kó ń ṣe fún wa nìyẹn kí wọ́n lè fún wa dùn kí ni wọ́n fi lè dùn sí wọn tí wọ́n bá ṣe léyìí tí wọ́n bá dìde ṣàwọn nǹkan tá à ń pariwo yìí ilé òpè lọ́wọ́ gbọ́ o ilé ò pé àwọn padà sẹ́yìn o ariwo tá à ń parí náà máa pa o ariwo Oòduà nation tá à ń parí náà máa pa o kò sí lórí ṣàwàṣì tó kó lè mú fàṣẹyìn wá sí fún o kò sí tó lè mú fàṣẹyìn wá fún láéláé kò sí ṣé ẹ ti gbọ́ ohun tí mo ní kí n mú wá etí ìgbọ́ yín náà nìyẹn mo kí gbọ́ ẹ lólùfẹ́ bí Yẹmí TV show mo kí gan ni o orí tẹ̀mí ojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀mí ń gbọ́ mi tí ò ní jí ọwọ́ tẹ̀mí bá ń pé ètò yìí TV lọ dáadáa ẹni fọwọ́ náà gbọ́mọ sí èmi ní mo wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mo dé bá láti Èdùmàrè yóò tùbà ó tù sẹ́ fún wa ẹ ti gbọ́ àná jù báyìí lọ èyí tó ní jù báyìí náà lọ ẹ ti.